Up National Progress. Orúkọ mi ni Ismaila Ayọ̀adé aka Olóyè Nídìmú. Ìṣọ́ra Àlẹ́mọ́ṣọ́ branch B lórí ọ̀rọ̀ tí Legacy ń sọ lálẹ́ yìí ló mú mi jáde kí n sọ̀rọ̀. Ìṣọ̀nsẹ́ tẹ́lẹ̀ mi ò fẹ́ sọ̀rọ̀. Understand? Nígbà tí Sego sọ pé ọ̀gá wa Sego wọ́n ní kẹ́nìbọ̀dì ṣe kí ni kẹ́nìbọ̀dì dákẹ́ kẹ́nìbọ̀dì dákẹ́ pé ká dẹ̀ máa wò oyè nǹkan tẹ́ bá mọ̀ ẹ máa sọ ẹ máa rò pé bí à ń torí pé bí à ìjà ṣẹlẹ̀ àti kọ́tẹ́rì kẹ́ máa fi sọ̀rọ̀ iṣẹ́ yìí náà yẹ má bàjẹ́ fún wa ẹ má bàjẹ́ fún wa tẹ́yìn bá ti gòkè àwọn kan ẹ máa rántí àwọn kan ń bọ̀ lẹ́yìn àwọn kan ló ń ṣiṣẹ́ yìí kẹ́yìn tó débẹ̀ tó hàn bàjẹ́ èèyàn máa ń gbàfọ́ Ọlọ́run ni àwọn kan ló ń ṣe hàn bàjẹ́ àgbẹ̀dẹ rẹ̀ ó kú ń bẹ̀ náà àgbẹ̀dẹ kú ń bẹ̀ ó wà l'Àbújá ó kú ń bẹ̀ ó wà l'Àbújá ìgbàlódé wà kẹ̀dẹ̀rẹ̀ fáìsì lọ́wọ́ l'Àbújá ẹmọ tẹ́ ṣe bójú wọn jẹ́ náà ẹmọ tẹ́ ṣe bójú àgbẹ̀dẹ jẹ́ mo rántí nígbà tí president wa ìyẹn Bàrúwá tó wá sí Lagos State tó wá bá a ṣe mítìnì tó ń béèrè pé báwo ni branch àgbẹ̀dẹ bí kẹfì branch yàpá àgbẹ̀dẹ sílẹ̀ tẹ́ǹsì ọ̀pá àgbẹ̀dẹ náà gba branch Ọlọ́run wà ẹ̀ka àgbẹ̀dẹ náà gba branch Ọlọ́run wà ẹ fi branch yẹn lẹ́nà nígbà tí wọ́n fi branch yẹn lẹ́ náà mẹ́ta lẹ pín sí àbí gbogbo ẹ̀rọ òṣojú wa náà Ọlọ́run wa náà kó ń bẹ ọ̀hún báṣẹ́ yìí jẹ́ náà Ọlọ́run tó wá ṣe fẹ́ yìí náà ẹ̀ tí kó ń bẹ Àbújá lẹ́ni ẹ̀wà ẹ má bàṣàlẹ̀ jẹ́ náà fáwọn àtàǹbọ̀ lẹ́yìn àwọn aṣẹ́ bẹ̀rẹ̀ ní bíbí làwà àṣẹ bẹ̀rẹ̀ ni ẹ má bàṣàlẹ̀ jẹ́ fún wa tẹ́ bá ṣe tó nǹkan tẹ́ bá fi tẹ̀lé àwọn náà máa yé kí ni àwọn náà máa ṣe àtúmọ̀ fi fáwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ má lọ pé èyí ti débi tẹ́ ń lọ kẹ wá já gbogbo ẹ̀rù ọmọ tó bí ṣì ń bọ̀ wá ṣe union yìí ẹ má bà union yìí jẹ́ fún wa àbí tá a bá wo gbogbo nǹkan tẹ́ ẹ ṣe níjọba tó lọ lọ́hùn ara ń pín anybody àkọ́gbà fọlọ́hùn ní pé ká má yẹ kí iṣẹ́ yìí bàjẹ́ àtọ́lá Sego tó bá a sọ̀rọ̀ sí ṣàmánú wa bí ká yẹ kí ni àwọn ò fẹ́ pẹ́ nìkan ọmọ olú ọmọ ẹnìkan ọmọ Sego kò yẹ kẹ́lómi gan lè rìn lù mọ́ tó bá sọ iye ti Sego ni kò yẹ kẹ́lómi lè rìn lù mọ́ ààrẹ fi yẹ ṣe wọ́n kó gbogbo wa pọ̀ ẹni tó bá ní problem á fèsì problem ẹ̀ ẹni tó ní problem òun kò ṣàkiri náà àmọ́ àwọn tó ṣe tọ́tẹ̀lú olú ọmọ náà tọ́tẹ̀ hùwà tí ò dá gan tí Sego torí ẹ̀ yọ wọn tó fi wọ́n sílẹ̀ tó ń bá ṣe wọn lọ tó bá ní kó máa lo ẹ̀yà ni àmọ́ ìlú tó máa fi ṣe yìí sílẹ̀ tó ti máa yọ nígbà tẹ́ yìí débẹ̀ àmọ́ àwọn tẹ́ yọ náà àwọn tẹ́ yọ gan-an tó ti ìmí gan ti kú nísìn tó ń rówó tọ́jú ara wọn ìmí ti kú nísìn tó ń rówó tọ́jú ara wọn because union ń léèyàn ìjọba tí ni mo rí pé ẹ léèyàn nǹkan union wọ́n máa yẹ kí ni wọ́n máa dá ẹ padà sẹ́yìn ni wọ́n máa jábà tẹ ẹni wọ́n lè dá ẹ padà sẹ́yìn because àwọn pé ìwọ náà ní family because àwọn tàwọn family ẹ nígbà tí ẹni wọn pátápátá ni náà Sego dẹ̀ wò yẹ Sego ṣe ń póyá ẹ má wọrí ẹ yẹ ká kó anybody.